الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ní dókítà máa jókòó kí ṣe fífẹ́ màmá àti màlíyà tí a ń ṣe níjọ́ àhàdìwà insha Allah ta'ala tó ní yìí abẹ́rẹ́ sí ìdúpẹ́ orí tí ọlọ́run sì fún àwọn ẹ̀kánná àfáàwà àgbà nílẹ̀ Nàìjíríà yìí tí ọlọ́run tó àwọn ọ̀dọ́ ní Saudi Arabia àfáàwà ìdápọ̀ wọn فضيلة البروفيسور عبد الرزاق ابن عبد المجيد aláró olówó pa ní ìsìnkú dáadáa wọn. eléyìí jẹ́ orí tó pọ̀ fún wa fún àwọn tá a jẹ́ ọmọ Nàìjíríà torí pé irú eléyìí àmìlò kọ́nà jẹ́ kìlọ̀ lọ pọ̀ tí wọ́n máa wọ́ọ̀dọ̀ ọmọ Nàìjíríà pàtàkì àwọn kéwú kìí sí pé nínú ilé nìkan níta tí wọ́n ní àwọn òṣèlú kan Saudi Arabia ẹ̀wò orílẹ̀ gidi ni o torí pé ìlú yìí mashallah gbọ́nà pẹ̀lú ìlú Amẹ́ríkà Saudi Arabia tí ó bá wá sọ pé lámọ́rí yìí àwọn rí orípa rẹ̀ ń bí mímọ̀ àwọn rí orípa rẹ̀ ń bí mímọ̀ lókéwú ẹwò àdúgbò fọ́lọ́wọ́ kí lọ́bà kó bá ní fẹ̀bàríkà sí kí ó bá ní tó sí àlékún rẹ̀ fún àwọn pòfẹ́sọ̀ wọn náà àti gbọ́ àfáwà ìkúnnà bákan náà ṣe rí ètí ìdáwàfẹ́ sí yìí àwọn àbá wa kọ́ bá ní fẹ̀bàríkà Aṣọ́lọ̀ bá Muhammad tó bá lè fi ọkẹ́ wọn. Wọ́n nínú tá àkọ́lọ̀ wọn tó lọ bá sọ orí fẹ́ nìkan. Ó jẹ́ ẹ̀tọ́ jára lé wọn ní o, ó jẹ́ ẹ̀tọ́ jára ní o, wọ́n ní pílá máa ń lọ bá ń kí. Wọ́n ní kan lọ kí. Àwọn náà ó sì fi ìdùnnú yìí hàn gbá àdúgbò fọ́lọ́run o tí ó sì dára fún ọmọ ìyá wa báyìí o. Eléyìí ìwà Mùsùlùmí ni. Torí pé ètí ìbá ń ṣe tí ń bẹ́ nìkan dùnnú orí in tí ó padà bí náà pé owó tọ̀ náà sí kéré owó tọ̀ náà dóore yóò tẹ oore tàbọ́yẹ ọmọ rẹ̀ onú orí orí bẹ́ẹ̀ àmọ́ tó jókòó tọ́ sáwọn bí kàtàkàtà ọ̀sẹ́nìkan wà rẹ̀ ló sí o ọ̀sàdáwà tí a o ọ̀sàdẹ̀ tí ọmọ wí kàtàkàtà o a professor wa yìí mashallah tabarakallah ọlọ́run sí ẹni Mubarak a lọ sí mọ̀tàmọ̀rù kan ní Rwanda tàí màtí mọ̀ sí PhD mi lọ́wọ́ mọ̀ kọ̀rọ̀sí aláwọ̀ ní mọ́pẹ̀ mọ̀tàmọ̀rù Mukafahati al-Faqr fi Afriqiya àwọn afáàwẹ̀ ọlọ́run sí mọ́lẹ́sà rí Abiola Al-Imrani anáṣọ wípé kí mi lọ ṣáàkà ń pípẹ́ tí mo fẹ́ lọ mo fẹ́ lọ ọjọ́ mọ̀tàmọ̀rù àkọ́kọ́ tí ń lọ kọ̀dámà tọ́jú mọ́rọ̀ àwọn láti Màlíà bẹ́ẹ̀ مقدمة بحث تجمع تطبيق الصيغ الإسلامية في مجال الزراعي تطبيق الصيغ التمويلية الإسلامية في المجال الزراعي بأفريقيا àwọn ọ̀nà tí Islam gbé kalẹ̀ fún ọ̀rọ̀ tọ́jẹmọ́rọ̀ owó báwo la ti lè lò ó fún tọ́jẹmọ́rọ̀ ohun ọ̀gbìn ní Áfíríkà alhamdulillah wa mi ọlọ́run sì lè kí bá ọmọ kéékèèké bá ti mú gbàdọ̀ alhamdulillah mi ọlọ́run kọjá pé ìbílẹ̀ jẹ́ kẹrin tí ó kọ̀dá máa wárọ̀kọ̀ alhamdulillah wọ́n tábọ̀ tá a sọ yìí nílùú wádà wọn ti ṣe wọ́n bọ́ àfáwà ní wọ́n bí àwọn professor alárùwọ̀ mẹ́mẹ́ àwọn àfáwà tó rọ ẹlẹ́sìn ọ̀nà mẹ́mẹ́ wọ́n fẹ́ jẹ́ pé àmẹ́ta tá a wà níbẹ̀ lónìí ìwádìí ti Saudi Arabia tí àwọn àfáwà sí Nàìjíríà bá lọ tá a pàdé níbẹ̀ mọ̀tàbàdù náà dùn nítorí fẹ́ mọ́ bẹ̀ ní pé àwọn professor wa láró wọ́n kọ̀dá ma bá ibi tó jẹ́ mọ́ lọ sùkúùkù tí ẹmọ̀ ẹgbẹ́ mọ́kọ́ tẹ́bá lẹ́wọ̀n pẹ́ kọ́ sí ìwòlá tí a pàtó ìdún bí ẹmọ̀ ní jẹ́ kọ́ sùkúùkù láti àtẹ́tójú ọ̀nà sí orí pa àwọn professor aláró náà ní tẹ́ẹ̀rí wọ́n sọ gbogbo báwo ní àwọn ìlú bó àwọn ìjọba bó rẹ̀ ti lè sàǹfààní ibi tó jẹ́ mọ́rọ̀ sùkúùkù Islamiyya tí wọ́n fi lè máa fi bí àwọn project tó lágbára kalẹ̀ nílùú tí ó sì máa yẹjú arọ orí pa arú ẹ̀ náà bá náà gbọ́tẹ̀ rí wọn ẹgbẹ́ tó fásitì kan ẹnìkẹ́ ìgbọ́n tọ́jẹ́ wọ́n sùkúrù ló fi ṣe pé àwọn dókítà wáyé tí wọ́n ní fún ọ ní àwọ́ọ̀dù lórí al-athar al-ilmi lórí pa pẹ́ ní yìí olórí pàǹbì tó jẹun olórí pàǹtọ́ tó jẹ́ ọ̀gbìn mímọ̀ ní Nàìjíríà
láyé gan pẹ̀lú torí tí àti wọ́n ṣe ibi tí ó sì lágbàáyé ọlọ́lọ́mọ o ó fi jẹ́ pé àdúgbò fọ́lọ̀ ọ̀bá sọ́nà tààlá wọ́n sọ tọ́jú bọ́rọ̀ sọ fún ibẹ̀ nígbàtí ẹ̀fẹ́ yẹ kọmítì kan bẹ̀ Dr. Sami Suweli Roman Sọ́nà Sàárè náà wọ́n fàwà ní ìṣòkòlòkọ̀ ní ìná ní tọ́ àjẹ́dá yìí ní ọ̀gbẹ́kẹ́lẹ́ mọ́kàzù mẹ́rin tọ́ àjẹ́dá yìí ó ní المركز البحوث التابع للبنك الإسلامي tọ́ àjẹ́dá afáàdọ́wà Dr. Sami Suweli ó ní mọ́kànlá yìí alájẹ́ olórí mọ́kàzù yìí inú wọ́n dò sí tí àwọn pòfẹ́sọ̀ wa tí wọ́n sọ pé tí ó kọ̀dámọ̀ fáwọn èèyàn ibẹ̀ náà tí yíwọ̀n sí kọmítì kan bẹ̀ nínú wọ́n jókà mẹ́bà lọ nínú tó jó rí fáwọn tàà jẹ́ ọmọdé alhamdulillah rami atọ́láyé bí ọlọ́dọ́gbọ́ fún ọwọ́ ètò òsì fáwọn pòfẹ́sọ̀ wa yìí kékeré ni ètò tó pọ̀ tó tóbi jù látọ́ retí ẹ̀ fún ó já sí fún adára báyìí ètò òsì fáwọn ọmọ ọjọ́ tó jù bẹ́ẹ̀ lọ wá jẹ́ kẹrìbáríkà ọ̀kàrí buhari wọ́n sì fún ẹ̀rẹ́ kọ̀kan wá kábá wọn kẹ́yẹ̀ lórí ìkẹyì tó jẹ́ ọ̀nà yẹn fún wa ní ó sì jọ́nà yẹn fún kálukú tí bá sí kébẹ́yà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ògbò kíákíá kálẹ̀ ti gbọ́ ní ìbẹ̀rẹ̀ ní ààrẹ tí ó lọ sí Madina láti lọ bá wọn yọ ayọ̀ yìí tó di pé àwọn àfáwà Nàìjíríà tí bẹ́ẹ̀ ti máa ṣe náà nù kọ́ bá pàdé sọ́gbọ́n àbá ní Nàìjíríà sáré nígbà tí gómi ní Shimal tó gba oyi tí àwọn ọ̀dọ̀ Saudi Arabia ní Justice of Education àwọn àfáà wá Nàìjíríà wọ́n rán èèyàn lọ àwọn àfáà wọ́n rán èèyàn lọ tí pé kankan lọ sójú ń bẹ̀ náà tí wọ́n lọ àwọn ṣíkà bá àwọn bàbá wà wọ́n bá lè fọ́kẹ́ ogun pátápátá lọ lóṣẹ́ gómi bọ́lọ́wà Shimal lọ́wà ké sí ní ìjànúbù nígbà yìí tó ti bẹ́ẹ̀ mashallah pé Ọlọ́run ti ẹ̀kẹ́ ọmọ ìyá wa kan wọ́n bá kẹ́yẹ ó fi jẹ́ pé tó bá jẹ́ pàwọn èèyàn bá gbọ́ àárùgbọ́ àwọn àfáà wa ọ̀kan láàrin ìjọ́ sọ pé òun náà fẹ́ kéde wọ́n fẹ́ lọ pẹ̀lú àwọn pòfẹ́sọ̀ wa láti bá wọn kẹ́yẹ ìwé tó lọ sí fún ẹ̀ pàtà àwà lọ tábẹ́ àgbọ́lẹ̀ tẹ́lẹ̀ nínú àbí kìrìbátà sí àgbọ́lẹ̀ ìsẹ̀ ọ̀lámìnilámi àwọn náà wá fẹ́ kọ̀dámi ilé yìí láti fi dúpẹ́ fọ́nà ọba subhanahu wa ta'ala orí tá a kọ́ pọ̀ àmọ́ a kọ̀ ìkànnì ìsìnbá yìí fún pásítọ̀ tí bàbá máa kí lọ́mọ jẹ́ ìjókòó wátọ́ ìkásẹ̀ lónìí kí ṣe fíkìlì màmá láti máa níyà kọ́lọ̀ bàbá ti san àfáwà ẹ̀lẹ́sẹ̀ lọ́gbẹ́ àwọn pòfẹ́sọ̀ yìí náà àwọn náà jẹ́ àfáwà pàtàkì níbi ìsọjọ́ mọ̀ jáàbì yìí kọ́lọ̀ bàbá ti san lẹ́sẹ̀ rẹ̀ kó bá ti fún wọn ọ̀sánà àwọn náà lóògbọ́lẹ̀ inú ọ̀dà bí i sí wọn lóògbọ́lọ́ wọn lágbàríkà lóògbọ́lọ́ wọn ká fẹ́ kọ fún wọn orí yìí láti 2021 láti kọ àbẹ́ẹ̀kọ́ láti kọ orí yìí táà sí wọ́n púpọ̀ ẹ̀kùn nàṣàrà ìgbà náà bá lọ pẹ́pẹ́ inshallah kò tí jáde nínú ìwé yóò dìwárà tó jáde àmọ́ yóò jáde bí tọ́pọ̀ àkejì tó lọ orí náà àkọlé rẹ̀ níta wípé inni uhibbuka fillah inni uhibbuka fillah gbogbo pátá anífẹ́ àwọn pòfẹ́sọ̀ wa láró anífẹ́ wọn torí tọ́lọ́bà sọ́nà tààlà anífẹ́ wọn bí dáadáa tí wọ́n ń ṣe bí ẹ̀sìn anífẹ́ wọn bí ìgbèjì tí wọ́n ní nípa tọ́júmọ́rọ̀ ẹ̀sìn bí tọ́júmọ́rọ̀ fiqh bí tọ́júmọ́rọ̀ al-aqida nílẹ̀ wa Nàìjíríà kọ́lọ̀bàkọ́bà wà sọ́wọ́n lẹ́sàrí àti gbogbo àwọn afáwà ìkú náà kọ́lọ̀bà sí kó àdúgbẹ́ fún wọn bó dáadáa báyìí ká tó mọ́ gbúrẹ̀ lọ́wọ́ àwọn afáwà ìkú náà lóògbọ́n bí dílá ayépọ̀lú dáadáa ọkàrí lóògbọ́n bí dílá wọ́n sàdùnú sórí ẹnìkan wọ́n ti dúró sórí tọ́lọ́wọ́ sí fẹ́ nìkan bí ọ̀tẹ̀ ọlọ́wọ́ yọ́ tẹ̀mọ̀dẹ̀ lọ́wọ́ yọ́ tẹ̀rẹ̀ lọ́wọ́ ọba tẹ́ àwọn kéèyàn máa kórìíra orí tọ́lọ́wọ́ sí fẹ́ ẹ̀dà ọlọ́wọ́ di orí ọ̀tẹ̀ tọ̀ lọ́wọ́ ó tọ́ kàmà darí láàmù lásán bíbẹ́ ìlú ọ̀wẹ́ bá lè san àfọ́ àná lẹ́sẹ̀ àrí orí náà wà ló pé ẹyà ìsàfà sáájú mi àwọn ọmọ ìgbé tiwa nílá يكفيك فخرا يا بلادي فافرحي ما فيك جبال بين المدن دم يا لارو شاكرا رب العلا وحمد دوما في الخفاء وفي العلن
لا يستحقك قلت ذلك مرة وقد تعد به حراجيج اللحن لا يستحقك فاقد حسا ومن في نفسه أو قلبه سوء الشحن لا يستحقك من تمنى أن يرى إذا يلازمه الهوى طول الزمن لا يستحقك من يعلم ويطرح احتقارا من رجالات الوطن ألا ستبقى شمسه ونجومه في أرضنا ويصان من كل المحن إني أحبك في الإله مقدرا ما فيك من هبة مكرمة المؤن لك فيك بغايا Inshallah, àkọ́nà sókè ìṣúwẹ̀ ni pé ó tó fún ìwà Nàìjíríà láti máa fi sífà rí pé mashallah nínú rẹ̀ ní bí àwọn pòfẹ́sọ̀ wa Lárúsí kìí sí ìlú mi pẹ́lú mi ní àpùmọ̀ pé àmọ́ ní bẹ̀rù báyìí àmọ́ pẹ́ ṣọ́lá pé Nàìjíríà ní alhamdulillah rabbil alamin. Bákan náà sọ pé dáadáa àwọn bàbá wa Professor Aláró ló tún máa lọ sókè sí ẹgbẹ́ àwọn ìdílé ìtàhálà lọ́sọ̀ wa kéèsì wọ́n gbogbo àpapátá la nífẹ̀ẹ́ sí àwọn Professor wa náà pàṣẹ tí wọ́n gbé sí ibi tí ọjọ́ mọ́rọ̀ ẹ̀sìn táà sì mọ́ rírì tọ́lọ sí fún alóore kọ́lọ̀ pàpá ní sẹ̀fàdà àwọn ọkùnrin